I'm sorry I did it because I was scared. After the broadcast, people got to know it was me. So I don't know what my fate will be. And I. Ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. Tẹ́ ẹ bá ń gbọ́ nǹkan ń bẹ. Tẹ́ ẹ bá ń gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé. Tẹ́ ẹ bá ń gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Lóòótọ́ ni kò sí rọ́ńbẹ́ nǹkan ń bẹ oríṣiríṣi nǹkan èyí ló ń ṣẹlẹ̀ nínú ayé. Àwa tá a bá rántí ọmọbìnrin kan èyí tí ó pe orúkọ ara rẹ̀ ní Níkẹ́ nígbà tí ìkan lára àwọn gbajúgbajà eléré orí ìtàgé ti Nollywood Yorùbá tí a mọ orúkọ rẹ̀ sí Biola Bayo èyí tó gbé arábìnrin yìí tó gbé wá sí orí ètò rẹ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ọmọdébìnrin tí a pe orúkọ rẹ̀ ní Níkẹ́ yìí ó ṣàlàyé ní orí ètò arábìnrin yìí Ilẹ̀kùn. Ó jẹ́ ká mọ̀ wípé láti kékeré ó ní ẹni tó ń mọ̀ ní àǹtí òun ló ti kọ́ òun bí obìnrin àtobìnrin jọ ṣe máa ń ní àjọṣepọ̀ tí ẹ̀gbọ́n òun tó sì jẹ́ ọkùnrin náà tó sì máa ń bá òun ní àjọṣepọ̀ láti kékeré. Ó ní eléyìí ló ń mú òun lára títí tóun fi dàgbà tó fi jẹ́ wípé òun ò lè mára dúró. Ìdí nìyí tó fi ní ajá bíi mélòó kan. Àwọn ajá yìí ò ní bá ọmọbìnrin yìí ní àjọṣepọ̀. Arábìnrin yìí ó sọ gbogbo eléyìí ní orí ètò Biola Bayo tó sì jẹ́ wípé nígbà tí ọmọdébìnrin yìí ti ń sọ ọ̀rọ̀ ṣe ló gba omijé ní ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà lójú olóòtú fúnra rẹ̀ ìyẹn Biola Bayo ó gba omijé lójú rẹ̀ tí arábìnrin náà sì ń sunkún kíkankíkan. Lẹ́yìn ìgbà tí arábìnrin yìí kúrò lórí ètò Biola Bayo kò pẹ́ sígbà náà lọ́hùn ó ní a gbọ́ wípé ọmọdébìnrin náà ó gba ẹ̀mí ara rẹ̀. Ọ̀rọ̀ yìí bà Biola Bayo nínú jẹ́ tó sì jẹ́ wípé ó gba omijé lójú rẹ̀ ní ọjọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n ṣàdédé la rí tí Biola Bayo tó jáde lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìwádìí nípa ikú arábìnrin náà. Biola Bayo jẹ́ ká mọ̀ wípé nígbà tí àwọn gbọ́ ọ̀rọ̀ ikú arábìnrin náà wọ́n níṣe ni àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wípé káwọn tiẹ̀ lọ kí mọ̀lẹ́bí ọmọdébìnrin náà. Wọ́n ní ṣùgbọ́n gbogbo ipa tí àwọn sà láti jẹ́ kí àwọn mọ ibi tí ọmọdébìnrin yìí ń gbé wọ́n ní pàbó ló já sí o. Wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ fínífíní lórí ọ̀rọ̀ ikú ọmọbìnrin náà wípé ó dàbí ẹni wípé ọ̀rọ̀ náà kò fẹ́ jòótọ́. Wọ́n ní àwọn sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí. Nínú ìwádìí ó ní wọ́n ti rí wípé ọmọ yìí ò kú o. Wọ́n ní ó wà láyé. Wọ́n ní ṣe ló parọ́ wípé òun ti kú. Ìdí tó fi gbèrú gbésẹ̀ báyìí wọ́n ní kò yé àwọn. Wọ́n rí wípé òun ní agbára àní mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Lẹ́yìn ìgbà tí Biola Bayo gbọ́ wípé ṣe ni ọmọbìnrin yìí ó wà láyé pé kò tíì kú o pé ṣe ni ó parọ́ nípa ikú rẹ̀. Eléyìí bí Biola Bayo nínú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé ó sì mú ọ̀rọ̀ náà ó lọ fi tọ́ àwọn agbófinró létí. Àwọn agbófinró tẹ̀lé Biola Bayo lọ sí ilé ọmọdébìnrin náà débi wípé àti àwọn ọ̀rẹ́ èyí tí wọ́n jọ kópa nínú ìwà àbàjẹ́ yìí àti Níkẹ́ gangan fúnra rẹ̀ ó ní àwọn ọlọ́pàá tí wọ́n sì kó lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn ìgbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ àwọn ọmọdébìnrin yìí wọ́n bi wọ́n léèrè wípé kí ni ìdí èyí tí wọ́n fi wúrú ìwà àbàjẹ́ báyìí. Èsì tí wọ́n dá ni wípé wọ́n ní lẹ́yìn ìgbà tí Níkẹ́ wá sí orí ètò Biola Bayo láti wá sọ nǹkan tí ojú rẹ̀ ti rí nílé ayé. Wọ́n níṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé arábìnrin náà tí oníkálukú sì ń sọ ọ̀rọ̀ àlùbàǹṣá sí i. Ó ní eléyìí ló bà òun nínú jẹ́ tó fi jẹ́ wípé òun wá ọ̀nà èyí tí Biola Bayo yóò ṣe gbé fídíò náà kúrò ní orí ètò rẹ̀. Ṣùgbọ́n kàkà kí arábìnrin yìí kó bá Biola Bayo sọ̀rọ̀ wípé kó gbé fídíò yìí kúrò lórí ètò rẹ̀ wọ́n ní kò ṣe bẹ́ẹ̀. Wọ́n níṣe ni wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ láti sọ fún àwọn aráyé wípé ọmọdébìnrin náà ó ti kú o wípé kí àwọn èèyàn ó lè já mi lórí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n ní ìdí tí àwọn fi ṣe eléyìí tí àwọn ṣe ní. Ẹ wò ó lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ nípa ọ̀rọ̀ arábìnrin náà wípé ṣe ni ọmọdébìnrin náà ó parọ́ wípé òun ti kú tó sì jẹ́ wípé kò kú ó wà láyé. Lára àwọn gbajúgbajà èyí tí wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ Níkẹ́ nígbà tí wọ́n gbé arábìnrin náà wá sí orí ètò Biola Bayo àwọn náà ò lè dákẹ́ wọ́n sì ya borí péèjì Biola Bayo láti wá sọ bí inú wọn ṣe bàjẹ́ sí bí wọ́n ṣe gbọ́ nípa ọ̀rọ̀ arábìnrin yìí. Ìkan lára àwọn eléré orí ìtàgé èyí tí a mọ orúkọ rẹ̀ sí Alesh òun náà jáde ó sì gbé àtẹ̀jáde
lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe ká a lára sí gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin náà kọ ó kọ ní èdè Gẹ̀ẹ́sì ó ní some people are nothing but I don't know what to say. Ẹnìkan náà Kazeem Adeoti tá a mọ̀ sí ọkọ Mercy Aigbe ó kọ ó ní it is well. Ṣọlá Kòsọ́kọ́ ó náà kọ tiẹ̀ ó ní I was shocked when I heard from you that she faked her death ó lágbára o. Jigan bàbá ọjà ó náà kọ ó ní nǹkan ń bẹ. Ìtẹ̀lẹ̀ wife ó náà kọ ó ní wow am I dreaming this one is shocking. Bísọ́lá Arẹ́gbẹ́ṣọlá ó náà kọ ó ní comedian princess ó náà kọ ó ní pẹ̀lẹ́ díẹ̀ to think you almost lost your peace of mind because of this lady. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ó bá àwọn èèyàn lójijì tó sì bà wọ́n nínú jẹ́ wípé nǹkan máa ń ṣẹlẹ̀ nílé ayé ǹjẹ́ èèyàn tún lè wà kó tún parọ́ ikú rẹ̀ bí? Àti wípé kí ni ìdí tó fi wúrú wà bàjẹ́ yìí? Ẹ wò mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn fún àǹfààní àwa tá a bá wo fídíò ọ̀hún. Nígbà tí Biola Bayo tó gbọ́ nípa ikú arábìnrin náà ṣe ni Biola Bayo ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún bí ọmọdé tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà ó bà nínú jẹ́. Máa fi yín kalẹ̀ kẹ́yìn náà gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọdébìnrin náà àti wípé ìdí tó fi wu ìwà àbàjẹ́ èyí tó wù yìí. Ẹ sì má gbàgbé gbogbo bá a bá ṣe ń jọ àwọn fídíòs wa ẹ máa bá wa comment ẹ máa bá wa share ẹ máa bá wa like tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ṣe alábàápàdé fídíò wa ẹ má gbàgbé láti follow page yìí àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ. I'm sorry I did it because I was scared. After the broadcast, people got to know it was me. So I don't know what my fate would be. And I keep receiving calls. They keep telling me how disgraceful my attitude was. So I thought that was the only thing I could do, so the video could go down. No, I did not ask her to remove the video before faking the death. I thought that was the only solution. My story was true. Even my mom could testify to it. Gbogbo nǹkan tó sọ fún yín pé ó ṣẹlẹ̀ lóòótọ́ ló ṣẹlẹ̀. Kò ṣẹlẹ̀ tó fi parọ́ mẹ́ ṣùgbọ́n mo ti gbọ́ rí tí mo ti challenge torí kì í ṣọ̀dọ̀ mi ló wà láti ìgbà tí bàbá ẹ̀ ti kú. No, I did not know her from anywhere. I only watched the show and contacted the number I saw on the screen.